ìtẹ̀síwájú àlàyé àwọn iṣẹ́ hajj àti umrah níbàámu sí àlàyé tí àfáwà Abdul Muhsin Al-Abbad tí wọ́n ṣe fún wa. wọ́n ní walilladhina rukhisa lahum fil israf akhir al-layl رمي جمرة العقبة إذا وصلوا منى. wọ́n ní ìgbà tí a ní anabi sallallahu alayhi wa sallam anabi ló máa ń sọ òkú Jamratul Aqaba ní ìgbà tí oòrùn bá ti yọ ní ọjọ́ ọdún, lẹ́yìn ìgbà tí a bá ti sùn ní Mùnà ní Muzdalifa. àwa ṣàlàyé fún wa pé ìgbàláyé wà fún àwọn tí wọ́n bá jẹ́ obìnrin, wọ́n ti dàgbà àbárúgbó, tó ṣe wípé kò ní lè láǹfààní àti lè sọ òkú yẹn nígbà táwọn èèyàn bá pọ̀, pé ìgbàláyé ń bẹ, ó lè sọ bó bá ti dé Muzdalifa kílẹ̀ ò tó má, ó lè lọ sọ. so pẹ̀lú májẹ̀mú kan òun náà ni pé kò gbọ́dọ̀ jẹ́ qabla nisf al-layl, ó gbọ́dọ̀ jẹ́ wípé ilẹ̀ ó ti fẹ́ má kó náà tó lọ sọ, kì í ṣe pé kó lọ sọ níbi aago 10. ó gbọ́dọ̀ jẹ́ pé nígbà tí ilẹ̀ bá ti fẹ́ má. Islam ṣe ẹ̀dẹ̀ fún àwọn tí ò lágbára, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà bá ti ń dé Muzdalifa báyìí àwọn òtí ẹ̀ ní dúró ń bẹ̀, wọ́n kàn máa kó àwọn èrò wọn lọ straight lọ sí Jamra kan lọ sọ̀kò. eléyìí àwọn state kan máa ń ṣe bẹ́ẹ̀. so nínú àwọn mustahabat nípa iṣẹ́ hajj òun náà ni pé alimabitu bi Muzdalifa, kan sùn sí Muzdalifa, tán bá kásùn bá tán tílẹ̀ bá má dáadáa ní ó tó ẹsẹ̀ lọ sí kíni o, ní ó tó lọ sọ̀kò. eléyìí ni sunna. àmọ́ Islam ṣe ẹ̀dẹ̀ rukhsọ, ó ṣe rukhsọ fún àwọn tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn mú arúgbó lọ́wọ́, nítorí pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn èèyàn ti máa gúnra wọn náà bákan náà, ibi tó ti máa ń ṣẹlẹ̀ òun náà ni ìgbà tí àwọn èèyàn bá fẹ́ lọ sọ̀kò, gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ lẹ́sìn abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ bá wa ṣẹ́wọ́ bẹ́ẹ̀ mà. so àwọn èèyàn tó pọ̀ wọ́n fẹ́ ṣe nǹkan kan náà lẹ́ẹ̀kan náà. so a ṣàlàyé fún wa wípé àwọn bó ti wulẹ̀ kí àlàfo wà táwọn èèyàn bá ti ń lọ, tó bá ti di pé àwọn èèyàn ti fẹ́ débi náà ti fẹ́ sọ̀kò yẹn, kíní yóò máa fún papọ̀, yóò máa fún papọ̀, yóò máa fún papọ̀. tó bá tó stage kan ó rí wípé tó bá wẹ̀gbẹ́ rẹ̀ èèyàn, owó bí èèyàn, wájú èèyàn, ẹ̀yìn èèyàn, ó rí wípé tó bá ní onáwọ́ báyìí gan ọwọ́ rẹ̀ ó kàwọn èèyàn. ìwé tó bá jẹ́ pé ó ní òyì inú níbẹ̀ yẹn, òyì lè kọ́, ó lè faint. bí atẹ́gùn ṣe wá ń fẹ́ tó tí wọ́n sì tún ń blow bí ice stoner gbogbo ara, ẹ rò pé ọ̀dà omi sí ara aṣọ ara mi rẹ̀ tí ó mọ̀ lágùn. ṣèdí ni tó fi jẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fún níṣẹ́ hajj ṣe tó sì ṣe tó tún wá délé tó wá ń ṣe rádaràda, irú onítọ̀hún àfi tọ́lọ́run bóyá ló lè bẹ̀rù Ọlọ́run bá má. torí pé gbogbo àmì tó yẹ kéèyàn fi bẹ̀rù Ọlọ́run pátá, gbogbo ẹ̀ ní àmì rẹ̀ ń bẹ níbi iṣẹ́ hajj. àmì pé kéèyàn ó kú ó rí ń bẹ, àmì pé Ọlọ́run ó gbé wa dìde èyàn ò rí owó tọ́jọ́ bẹ́ẹ̀ níbi iṣẹ́ hajj. abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó má ṣe iṣẹ́ náà ní ìwọ̀ ẹnìkọ̀ọ̀kan wa, kó sì fún wa ṣe láṣẹ pé àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ lọ́hùn, Ọlọ́run kó bá a sọ wọn nílẹ̀ àti àlàáfíà, kó sì gba àṣẹ wọn lẹ́sìn lọ́wọ́ wọn. bó ṣe jẹ́ yìí, ṣùgbọ́n gbàláàyè wà tí nǹkan bá ti àwọn àfáà ní innal amra idha daqa tasa'a wa idha tasa'a daqa qaidan al-mashaqqa tajlibu at-taysir. tí nǹkan kan bá le kókókókókó nínú ṣẹ̀ríà pé kíní ọ̀dàbẹ̀ ní kó ti fẹ́ le ṣẹ̀ríà ó ṣẹ̀dẹ̀, so ní rúkṣọ̀ pé tábára àwọn tán jágbàlagbà wọ́n ti darúgbó tí wọ́n ò lè withstand ìdìdì fún yẹ, wọ́n ní tó bá dòru kílẹ̀ tó má káwọn lọ sọ tí wọ́n. ṣùgbọ́n gbèdéke táìmù tí wọ́n gbọ́dọ̀ lọ sọ
kì í kàn ṣe wípé wọ́n kàn débẹ̀ náà wọ́n lọ rárá ó gbọ́dọ̀ jẹ́ towards the end àmì ìtìlẹ̀ ti fẹ́ mọ́ áàkìrì lẹ́yìn ni wọn kún un lọ sọ nígbà yẹn ibi ó dà so àbárúgbó abẹ́ni tó ṣe wípé òun náà wá ṣiṣẹ́ hajj kò lálàáfíà ẹlòmíín wá ṣe hajj nítorí pé fún treatment èyí máa ń wà dáadáa ẹ̀rí ẹlòmíín ọ̀gá yóò gbádùn nígbà tí bàbá yìí ṣe wá ṣe hajj torí pé treatment àsìkò hajj free kódà bíjọba Saudi ná 5 million lórí rẹ̀ free operation kódà ẹlòmíín wá ṣe wọ́n fẹ́ transplant wọ́n fẹ́ transfer kidney wọ́n bá ti jẹ́ pásìkò hajj tí wọ́n dẹ̀ discover àwọn tó ń ṣe nìyàwó treated so ló fi jẹ́ wípé agbọ́dọ̀ máa bẹ lọ́hùn fún orílẹ̀-èdè Saudi Arabia ní gbogbo ìgbà United Nations America tó ń pariwo kí làwọn ṣe wọ́n ṣe irú nǹkan wọn so ló fi jẹ́ kígbà táwọn èèyàn ń sọ̀sọ̀ kó sọ wípé Saudi ò mójú táwọn èèyàn ló dé káwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìlẹ́sìn yẹn ó ṣẹlẹ̀ àwọn èèyàn dá ọ̀rọ̀ yẹn padà sí wọn lẹ́nu gbogbo ọ̀nà tí Saudi tí wọ́n fi lè kéta fún gbogbo alálàájì ò ní wọ́n ṣe kódà nǹkan míì tó expect nínú tó fi mà tíyàn bá wà ní Mùnà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó freezer tán bá gbé sẹ́gbẹ̀ẹ́ tẹ́ǹtì yín ní tí wọ́n kó síbẹ̀ kódà kẹ́ ẹ máa kó kẹ́nìkan kan máa kó bí ọgọ́rùn kò ní tán so tán bá ti rí pé freezer yẹn kíní yẹn ti ń wálẹ̀ wọ́n ti wá dà mí síbẹ̀ so ìwọ tó wá ń kó tó ń kó yẹn ó lè tán ó kó bí mẹ́wàá ó lè tán kò lè tán ọ̀kan dá ẹ láàmú ni so ó tún wá lè mí òkú wa lábẹ́ tẹ́ǹtì nígbà ó bá sọ bá kó ń bẹ́ẹ̀ tẹ́ bá ń lọ lẹ́yàrí gbẹ̀ tí ó wé sí lábẹ́ tẹ́ǹtì mélòó ló fẹ́ mu ó lè tán àìmọ́ àwọn yẹn ti lè kó tán kò sẹ́ni tí ó kó tán bọ́ ó tún lọ ọbẹ̀ ó tún rí torí pé àwọn tí ń wò lọ tán bá ti gbé kíní yẹn ti fẹ́ dé lájì wọ́n ti dá sí yóò ti kún gbogbo different types of ntẹ̀yàn mu pátá ni ó kúrò ń bẹ̀ èló lẹ wá san orílẹ̀-èdè Saudi Arabia so kọ́lọ́wọ́n bá kí tí ọlá rẹ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ fún wa àwọn mùsùlùmí ká máa bẹ̀ lọ́n fún orílẹ̀-èdè Saudi Arabia àti fún ìjọba bẹ̀ kọ́lọ́wọ́n bá kọ́ ọlá tó bẹ̀ kó máa bá mú wọn dúró lórí ìlànà òdodo tí wọ́n dúró lé lórí torí pé bẹ́ẹ̀ náà ni kíbla wa gbogbo àwọn mùsùlùmí náà ìgbàláyé sì tún bẹ gẹ́gẹ́ bá ẹ ṣàlàyé ẹni tó fẹ́ sọ̀kò fún dika àbídími tí ò láǹfààní àti sọ̀kò yẹn títí tí magrib tóòrùn fi wọ̀ ànígbàláyé wa ó lè lọ sọ lẹ́yìn magrib iṣẹ́ mọ̀ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ pàápàá jùlọ nígbà tá a bá rí bí ìdìde fún yẹn ìgbà míì bẹ téèyàn bá jáde yẹn ṣé mo lè kórí bọ́ bí ìbáyìí lọ jókòó ẹni tọrọ ọba ẹni ẹ tí lọ sọkò ní ẹ lọ sọ tí èyí ó fara balẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwòlá èyí tó dáa jù lọ́sàn-án nígbà tó òun bá ti yọ yẹn ló dáa jù orí súnà ṣùgbọ́n èyí tó ṣe pé afdọ́lù tí afdọ́lù bá fẹ́ mú mọ́sádà wá káfi sílẹ̀ torí pé laysa wajiban tó bá fẹ́ mú mọ́sádà wá káfi sílẹ̀ ibù tí mustahabu tó bá fẹ́ mú mọ́sádà wá káfi sílẹ̀ wájìbù nìkan ni èmú nira wá tí ìnira kan bá sì fẹ́ so mọ́ wájìbù yóò di ad-darura tubihul mahdurat so ló fi jẹ́ pé ma ja'ala Allahu alaykum fi dini min haraj innama yuridu bikumul yusra wala yuridu bikumul usra so ẹ̀rí tó wá ń bẹ fún àwọn tí wọ́n ṣẹ̀dẹ̀ fún pé kí wọ́n lọ sọ òkò wọn nígbà tílẹ̀ ò tí ì má so ẹ̀rí rẹ̀ ni bàbá fẹ́ mú wá wọ́n ní walilladhina rukhisa lahum fil insirafi akhira al-layl ramyu jamratil uqba idha wasalu huna wọ́n láwọn tí wọ́n ṣẹ̀dẹ̀ fún kí wọ́n ó ṣe kí ni o káwọn ó lọ ní tó bá di ọwọ́ kẹyìn òru láti lọ sọ òkò tí wọ́n bá ti dé Mùnà lima fi sahihay al-Bukhari ẹ̀rí rẹ̀ ó wà ní Bukhari àti Muslim an Abdullah mawla Asma an Asma wà fi nínú ọ̀rọ̀ yìí ó ní fartahalna àwásí ìrìnrìn àjò famadayna a sì ń lọ bẹ́ẹ̀ hatta rumtul jamra rumtu aljamra títí hatta romat aljamra òun rí fásí Asma títí tásma ò fi ṣe kí ni ó tó fi sọ òkò thumma raja'at ọwọ́ àtúnṣẹ́rí padà fasọ́láti subh fi manziliha ó padà wá kí ṣubú yìí
ẹ̀ tún mọ̀ pé kì í ṣe after ṣubú yìí lọ sọ ó ti lọ sọ nígbà tó sọ tán ló tó ṣe padà wá kí ìrun àsùnbà so àwọn yẹ àwíjàre wọ́n ní udhur so ẹni tó bá ní udhur àwíjàre náà ó lè ṣe báyìí ṣùgbọ́n tó ní uzuru kankan tó kàn sàdédé sọ pé ọyá bá dé Muzdalifa ọyá jámúra ya ẹja lọ sọkò àwọn stéètì kan mọ́ ní ṣe bẹ́ẹ̀ mi fẹ́ dákọ̀ wọn gbogbo èrò wọ́n sàkó wọn lọ báyìí wọn ò tẹ́ ní dúró ní jámúra wọn ò ní dúró ní Muzdalifa wọn ò kàn máa lọ wọn lọ sọkò straight nígbà ṣe nǹkan tó burú ni lọ sí nínú súnà àyàfi tó bá yẹ pé nínú àwọn tí wọ́n kó lọ yẹn wọ́n rí wípé àwọn kan ò lálàáfíà àwọn àgbàlagbà pàápàá jùlọ àwọn ìyá àgbàlagbà yẹn àánú ọ̀pọ̀lọpọ̀ ìyá mi ò ṣe yàn lóbi jẹ́ pé àwọn dọ́áfà wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ sí yẹn lọ tí ò lágbára tí ò kódà gbọ́ pé ẹlòmíín bẹ òun gan ní ń kó àwọn èèyàn ń gbé àwọn èèyàn gbà tó náà jókòó tán gbèsè ṣubú lulẹ̀ náà ni ṣọ akadà kọlọ́wọ́n bá kí o sàn tí èèyàn bá wà níbi tí èrò ti pọ̀ nígbà sọ èyí yóò yéèyàn ó fẹ́ lè má lè mímá torí pé gbogbo ń tọ́ yẹ kó o mí fún pọ̀ yẹn mímí àwọn èèyàn gbogbo ẹ̀ ó ti rọ́ papọ̀ sójú kan tí èyí sì ṣe pé bọ́ bá wo ọ̀hún lọ bá wájú lọ ojú rẹ̀ ò ní dópin ọwọ́ ẹ̀gbẹ́ kò dópin ọwọ́ ẹ̀yìn kò dópin ó sì bára rẹ̀ láàrin irú àwọn kan báyìí so Islam mú rúkṣọ wá lórí àwọn nǹkan báyìí so ló fi jẹ́ pé Islam kò fara ní wa ní ti wulẹ̀ kó mọ̀ ẹni tó bá ti wá gbàgbé gbogbo nǹkan tá à ń sọ yìí kódà gbogbo àwọn ọmọ ṣe nǹkan kan tó bá ti rí pé yóò pa òun lára Islam ó ti ní mà ẹ lọ́ọ́ máa ṣe kódà wọlé mọ́ lọ sí jámúra kan kí wọ́n kàn gba mọ́kà lọ́njẹ́ kó lọ sí tawaful ifada lọ sí ta ń bọ́ bàbí ti tawaful ifada dé ibi yóò ti dá ọdẹ lọ sọ kòtò so kò sọ̀rọ̀ pé ẹnìkan wọn halẹ̀ mọ́ ajá yín lẹ̀ níbo náà fẹ́ já ọ lẹ̀ ó lè sọnù kò sí tẹ́bà ti bá stéètì wa lọ kí nìkan àwa la kó yín wá tó kó ta ni wá kò sí sísọnù kankan ẹ máa lọ ìwọ lọ ṣe tiẹ̀ níta tó bá fẹ́ ṣe tí wọ́n bá sì rí pé bóyá odóńdó ẹni tí ọ̀rọ̀ òye iná lè máa gùn ọ́ gàràgàrà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá sọnù ẹ sọnù fẹlẹ́ dà yẹn ẹ jẹ́ sọnù ẹ fi mí lẹ̀ àdúgbò owó tó san yìí kẹ́nìkan tó wá ju iṣẹ́ rádaràdà so bó jẹ́ pé wọn ìsábà lẹ́ẹ̀kan náà ẹ̀yin asísòkò tó ní ọ̀kalẹ̀ yóò ti pọ́n mọ́ yín jù ó ti rìn bẹ́ẹ̀ ẹjọ́ pọ́n mọ́ torí pé ẹni tí ń kó yín lọ gan náà ogun táwọn sọ ìkúkú lẹ̀ yóò ná wọ́n kàn fi compensate ẹ̀ wọ́n yàn ní chairman ní fún fisanfisan tí ń ṣe níbi òṣèlú ibi tó ti gúdù sí ó lè fi kúkú yàyàn lẹ́nu so wọ́n gba àwọn tọ́ọ̀gì olóṣèlú ni ṣùgbọ́n kò sí tó sẹ́kù lẹ̀ má tá a fẹ́ fún ju ká fi ṣe chairman alájẹ lọ sẹ́ni ẹni àwọn control wọ́n pé tó fẹ́ ṣe é so kọ́lọ̀ kí kó ṣàánú wa. ana Aisha radiyallahu anha qalat láti ọ̀dọ̀ yàwó Aisha sọ wípé wadadtu anni kuntu asta'dhantu Rasulullahi sallallahu alaihi wasallam kama asta'dhanathu Sauda fa usalli as-subha bi Muna wa armi al-jamrata qabla an ya'tiya an-nas. yàwó Aisha radiyallahu anha ó lé mi náà ó sì wù mí kémi náà gba yọ̀ǹda lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí Sauda bó ṣe gba yọ̀ǹda ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ìyàwó Sauda lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè ìyàwó Aisha máa ń jowú ìyàwó Sauda bẹ́ẹ̀ sì ni ìyàwó Sauda ju ìyàwó Aisha lọ́pọ̀ ó tó bí lọ́mà ṣùgbọ́n wọ́n jọ wọlé ńgbà kan náà ni Sauda wọlé ṣáájú ìyàwó Aisha ṣùgbọ́n Ànábì ṣe khitiba àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà wọ́n wá bá Ànábì sallallahu alaihi wasallam nígbà tí Khadija fàyè lẹ̀ sóò ní fẹ́yàwó mi mọ́ Ànábì ó sọ̀rọ̀ nígbà sáwà lázàmà Ànábì títí Ànábì rí tọ́ ṣé ẹ rí ẹ̀ tí mo lè fẹ́ ni àní tó bá jẹ́ ọlọ́mọge Aisha wa tó bá sì jẹ́ adélébọ̀ Sauda wa Ànábì ní ẹ lọ ṣiṣẹ́ méjèèjì sallallahu alaihi wasallam ṣé Mujibu ń gbọ́ ẹ lọ ṣètò méjèèjì bó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run ti fi ìyàwó Aisha hàn Ànábì lójú oorun sallallahu alaihi wasallam ìyàwó rẹ̀ Zawjatuk fil janna ìyàwó rẹ̀ láyé bí àtúnú aljanna ní Aisha Ọlọ́run fi hàn Ànábì sallallahu alaihi wasallam ṣèdí ìyẹn tó jẹ́ pé Ànábì nìkan lọ ṣètò ẹ̀ wọ́n ṣètò àwọn méjèèjì ìyàwó Sauda wọlé
ṣùgbọ́n akidu ti dúró lórí ìyàwó Aisha náà ṣùgbọ́n ìyàwó Aisha ò wọlé ọ̀ǹtì bàtà náà bí tó dé Madina so ìyàwó Sauda ti wọlé láti Makati so kìtìbà àwọn ẹ̀kan náà ni tòtìrí ojú kìtà bá kà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa kí fún mi nínú súnà ẹ máa gbọ́ tó ṣe sí ìyàwó tí ìyàwó Aisha ṣe sí ìyàwó Sauda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ àwọn jọjọ́ máa ń ní kíní papọ̀ dáadáa níjọ́ kan ní ìyàwó Sauda radiyallahu anha wọ́n wá gbé nǹkan kan bí ògì bí ẹ̀kọ́ bí àwọn kata máa ń pò bí olómi tó sàn báyìí wọ́n wá gbé fún anabi sallallahu alayhi wa sallam ìyàwó Aisha sì ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam gbàtí ìyàwó Sauda wá gbé wá ìyàwó Aisha wá kọwọ́ bọ inú ẹ̀ ó sì fi ra Sauda lójú Abu Aisha ni gbogbo ẹ̀yin tẹ́ ń dà ní ìyàwó méjì mẹ́ta so ẹ lọ pọ́ súnà anabi yé dáadáa o sallallahu alaihi wasallam ó sì fi ra lójú ẹ màrí tó fi ra lójú ó rí gẹ́gẹ́ bí ẹni tó wá ń disturb fàájì tí ó ń ṣe pẹ̀lú ànágbé èwo ló tún gbé wá sí ó sì fi ra lójú ànábì sàlá wọn wò ànábì wá di ọwọ́ ìyàwó Sauda mú wọn wá di ọwọ́ Aisha wọn wá fi ọwọ́ ìyàwó Sauda ó fi kì bọ́ọ̀lù kì í ó fi ra ojú Aisha náà sallallahu alaihi wasallam ànábì kò jù báyìí náà lọ ó ti parí so wá kẹlẹ so ọ̀rọ̀ ti parí so ti yé ọ̀rọ̀ ti parí ṣùgbọ́n tẹ́ pé wọ́n ni ọlọ́bẹ̀ wulẹ̀ yóò múra ajá ẹni kò sí jà ó fẹ́ràn lójú àti fẹ́ràn àwọn náà lójú padà níta àlùmọ́dó níta ó ti parí nìyẹn sallallahu alayhi wa alihi wa sallam olómi jẹ́ pé bọ́ọ̀ bá fẹ́ yàwó kìí ṣe ń gẹ́ẹ̀lì lò kìí sáńgẹ́ẹ̀lì lọ fẹ́ obìnrin ó máa ṣe bí obìnrin náà ní hatta qiyamisa khuliqat min dila'in bọ́lá ń ṣe dáhùn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan adẹ̀ lónìkọ́ gómìn ó lónìkọ́ kò ní wọ́n máa jowú kò ní wọ́n máa ṣe gbọ́ngbọ́n síra wọn kò ní wọ́n máa ṣe normal naturally al-ghayra òun náà ń pè nínú àádá àwọn obìnrin ni torí ní tọ́wọ́ ṣẹlẹ̀ yẹn wà ń kára nulẹ̀ àwọn yẹn kí ló ṣe ń hàn wà là ń ṣẹlẹ̀ nulẹ̀ kí o sí wàhálà kankan kò sí wàhálà kankan nọ́ọ̀mà ní tí máa jẹ́ ó dùn náà nù lódì tí ọba sílùú èèyàn gan o tún lè wọ́ gan ọkọ lè dálẹ̀ ó ṣẹlẹ̀ yóò ní fi máa pé ọkùnrin ni ìwọ ni ó pé lódì àwọn ọmọ ti gbọ́ngbọ́n ìwọ sì máa ṣe kórókóró gbogbo oníkálukú ọmọ fà ó lójúmọ́ ra so ìwọ ni wọ́n ní wọlé wa gba ẹ ti fún ní nǹkan ìwọ náà ṣe tó dájú tiẹ̀ náà lọ so ó fẹ́ fọ ìwọ ọkùnrin ṣùgbọ́n àwọn tọrọ yẹn tóun ti lẹ́kì àwọn méjì nìyẹn wàhálà wọn ṣe wàhálà yẹn gan ládùn bẹ so adùn bẹ gangan ò nìyẹn so ní sọlá sàlámà so ìyá wa Sauda radiyallahu anha ìyá wa Aisha ní pé èmi gan sì ti fẹ́ gbàyọ̀ǹda lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run kamastada net o Sauda gẹ́gẹ́ bí Sauda ti gbàyọ̀ǹda ó ti rí Sauda gbàyọ̀ǹda gbà mí náà sì fẹ́ gbàyọ̀ǹda nítorí wípé fàwọ́sọ́lì ẹ̀sọ́bọ̀ àbìmúnà kémi náà bá lè padà wá rí pé mo kírun àsìbá ní múnà fa armiyal jamrata kí n lè tètè lọ sọkọ omi bí fọ́ àsùnbà qabla an ya'tiya an-nas kó tó di pé gbogbo èèyàn máa sọ tiwọn ànábì yọ̀ǹda fún ìyàwó Sauda tó nípa gbàlagbà ní Sauda kíkọ́ lọ sọkọ ẹ̀ múnà ń bẹ̀ tán sọ bẹ̀ Muzdalifa torí pé gbogbo ààyè Muzdalifa náà Mínà náà ní gbogbo ẹ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn ọ̀rọ̀ táwọn onímọ̀ bá sọ dẹ̀lílù wà fún irú àwọn tírà báyìí ó dáa kéèyàn máa kà àti gbogbo àwọn tírà tán bá kọ lórí àwọn òṣèlú báyìí ìyẹn ni wọ́n ń pè ní al-ilmu ma ma'na al-ilm al-ilmu ma'rifatu shay'in bi dalilihi tí ń jẹ́ ìmọ̀ nìyẹn ṣùgbọ́n kọ́ wá sọ̀rọ̀ látàárọ̀ tilẹ̀ fi sú kọ́ mọ́ ní dẹ̀lílù kankan gẹ́gẹ́ kan àwọn akọ àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ àwọn ẹni Ọlọ́run lójú méjèèjì wọ́n bẹ́ẹ̀ nílọrin àwọn wòlé Ọlọ́run gẹ́gẹ́ kò sí sábẹ́ fìyẹ́ sí sẹ́yìn ò ní dẹ̀lí ẹlòmíín bẹ́ odidi ọdún mẹ́wàá ńlẹ̀ kò rí sánmà kí ni ọkàn wá pẹ̀lú kọ́mọ̀dé sánmà ọlọ́mọ tó mú tí òjò rí sánmà ìṣẹ́yìn ní dẹ̀lí ìwọ̀n ṣe dẹ̀lí al-ilmu ma'rifatu shay'in bi dalili ní ti ń jẹ́ mà nìyẹn ẹ̀rí ọ̀rọ̀ kan táfà bá sọ bí ọ̀rọ̀ kan wọ́n mẹ́rẹ̀ wa
ọ̀rọ̀ kan ń mẹ́rẹ̀ wá téèyàn bá sì lè tàwádà lórí ìṣesí yẹn ìyẹn náà ń pè ní ẹ̀lì ìyẹn làfà tó bá sọ nǹkan báyìí ó lẹ́rìí èyí tí ó bá lẹ́rìí fún yóò kóra dúró lérí ẹ̀ ẹni tí ò fi lè jẹ́ kí bídẹ́ ọ̀wọ́ inú ẹ̀sìn máa yàn lọ́wọ́ ni tí gbogbo èèyàn bá dúró lórí ìṣesí yẹn bídẹ́ ò lè ráyè ṣùgbọ́n tó ń ṣe àìmọye tó ń ṣe tí wọ́n náà máa kó lẹ́rìí fún tó sì tún polongo ẹ̀ tó sì tún ra kan nídìí ẹ̀ tó bá ti rí pé nǹkan kan ò lẹ́rìí ó ṣe tawakuf lérí ẹ̀ títí tí ó fi hàn sí ọ. bákan náà ولما في سنن أبي داود بإسناد صحيح على شرط مسلم عن عائشة أنها قالت nínú ẹgbà wa tó lálàáfíà ló ṣẹ́tì Imam Muslim látọ̀dọ̀ ìyàwó Aisha wọ́n sọ pé arsala nabi sallallahu alaihi wasallam bi ummi salama laylata nahari anabi ránṣẹ́ sí musalama ní laylata nahar ọdún kọ̀lá anabi ránṣẹ́ sí faromat aljamra ní òru ọdún kọ̀lá ìyẹn ni ọjọ́ tí táìmù téèyàn máa sùn ní Muzdalifa anabi ránṣẹ́ sí faromatil jamra qabla alfajr anzur faromatil jamra qabla alfajr anabi ní Umu Salama lọ sọ kó tiẹ̀ kí lè o tó ṣe kí ni o kí alfajr o tó yọ thumma madat fa afadat bó ti sọ kó ẹ̀ tán bá náà ó gba Mẹ́kà lọ ọlọ́ṣẹ́ tawaful ifada eléyìí máa ń jẹ́ kọ́ fún bẹ́ẹ̀ àmúyàrúgbó lọ́wọ́ àmúyàwó wa lọ́wọ́ torí pé nínú tí máa ń clear sí ẹ rí àárọ̀ ọjọ́ tó yàn bá bẹ lọ sọ̀kò yẹn ní táìmù yẹn bọ́ ọ bá múyàwó lọ́wọ́ ní tó súnmọ́ jù ẹ ní jọjọ padà wálé ní tó súnmọ́ jù nìyẹn ẹ kàn jọjọ padà pàdé ara yín ní tàbí ẹtẹ́ǹtì ní bó tu lẹ̀ kó di mọ́wọ́ tó tẹ̀gbẹ́ tó bá tó stage kan bó o mú bẹ́ẹ̀rù lọ́wọ́ gan ọ sọ bẹ́ẹ̀rù yẹn lẹ̀ ọ sọ lẹ̀ kọsí ìnira ní kí nǹkan kan tiẹ̀ wà pẹ̀lú ẹ̀ ìnira ní tó sáǹsì ẹni pé kò sá máa kódà tó bá ṣeé ṣe tán bá lè gbé gẹ́gẹ́ bí táyà ti wà ní téèyàn lè gbé mashhad yẹn sí ìyẹn téèyàn lè rìkọ́dì ẹ̀ kéèyàn gbé wá kẹ́ wá máa wò ẹ bá gbogbo àwọn èèyàn tí bá ń lọ ẹ rí i pé àlàmà taab pé àmì bíbà rẹ pé ó ti rẹ̀ kásàtì ẹ̀ débẹ̀ ká sọ ní tá a sọ báyìí kéèyàn máa padà wọlé òní ẹ ó ti rí àmì kò ti rí àwọn èèyàn torí pé ìrìn yẹn nẹsẹ̀ àwọn èèyàn ó dẹ̀ tún pọ̀ ìrìn yẹn ò lè fast pípọ̀ dìde funfun títí tẹ̀yìn òbí ṣe kíndín òbí débẹ̀ tó bá mú ìyàwó lọ́wọ́ ó ju ìyàwó rẹ̀ ńlẹ̀ yóò jùlẹ̀ pẹ̀tọ̀ á máa pàdé o tó tó bá wá rí bẹ́ẹ̀ àwọn rúkṣọ̀ tó ti wà yìí ó lè mú lọ lóru bífọ́ kílẹ̀ tó máa kì í sòrò àkìrò lẹ́yìn mú lọ sọ tiẹ̀ tó bá wà padà jẹ́ káwà tí alifaya ṣe ìrìn jẹ́ káwà lọ sọ tiwa láàárọ̀ láì wọ́ lọ jókòó jẹ́ ó ti sọ tiẹ̀ náà ni ó sì lè mú lọ sí Mẹ́kà kọ́lọ́sì tawaful ifada kó dẹ̀ dá padà so gbogbo àwọn eléyìí rúkṣọ ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sa ìmọ̀ kan pa rẹ̀ so ló fi jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni àwọn ìjọba orílẹ̀-èdè Saudi wọ́n máa ń pín wọ́n ó ti gbé kalẹ̀ pé àwọn èèyàn kan báyìí ẹ lọ sí tí lásìkò báyìí ẹ lọ sí tí lásìkò báyìí ṣùgbọ́n àwọn èèyàn fọ́lọ̀ ẹ̀ ló ń fa ọ̀pọ̀lọpọ̀ ìdí funfun then a tún mọ ìdí tí Saudi fi máa ń restrict nọ́mbà Nàìjíríà iye báyìí péré la fẹ́ kẹ́ mú wa o ẹ̀yin country iye báyìí la fẹ́ kẹ́ mú wa o láti lè control population láti lè control torí àwọn kan tí máa ń ṣẹlẹ̀ ń bẹ̀. yakunu naharu alhadi nkana ibilan tó bá yẹ pé ràkúnmí ni naharu náà máa ń ṣe fún alhadi òun náà ní ẹran téèyàn pa tó bá jẹ́ pé ràkúnmí èèyàn nahara rẹ̀ ni wọ́n èdú ràkúnmí níbo ló ti fẹ́ ọrùn ń gùn kọjá níbo ló fẹ́ dún bí ọrùn yẹn ẹnìkan yẹn kí ló dún ò lè dùn mọ́ níbo ló fẹ́ dún bẹ́ẹ̀ ṣé bíi ti bíi ló dùn àbí èyí tó súnmọ́ ọrùn yẹn gùn kọjá bó ṣe dùn ṣe ó dì mú lọ́rùn lọ́ọ́ máa dùn ní abẹ́gbẹ́ ìjókòó so naharu náà máa ń ṣe fún wọn máa gùn ni ó ti níbi tí wọ́n ti gùn tá bá ti gùn níbẹ̀ yẹn yóò ṣubú lulẹ̀ lójú ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n pé ó fẹ́ gùn lọ́rùn ọ̀rẹ́ ọrùn rẹ̀ ìwọ ò tó bẹ́ẹ̀ so bí ìgbà tí yẹn lóun fẹ́ du ejò wọ́n gbà mú lórí wọ́n wàá du ejò lọ́rùn ràkúnmí ò ṣe é du naharu náà máa ń ṣe wàdàbọ̀hù yóò sì du nǹkan baqara aw ghanama fi yawmi nahar èyí tó bá yẹ pé màálù ni àbí àgbò èyí ó du yẹn ní yawma nahar ọjọ́ ọdún gangan níbí ò ní yawmu nahar lọ́n wa ayyamu tashrik athalatha
laylan aw nahara àwọn àsìkò téèyàn tún lè tún du ẹran òun náà tún ní àwọn àyàmú tashrik ọjọ́ kẹta lẹ́yìn ọjọ́ ọdún èèyàn lè dúnra láàárọ̀ ó lè jọ́sàn lójú ó lè jálẹ̀ sígbà téèyàn ò lè dù sawa kana al-hadyu wajiban litamattu aw qiran aw nadhir aw kana tatawwan yálà ó jẹ́ hadiyu ètò ìjọ́ràn yẹn gẹ́gẹ́ bí tamattu àti qiran aw nadhir àbíyàn tiẹ̀ sì lérí pé yóò pẹ̀ràn aw kana tatawwan àbí èyí téèyàn fi lófin dọ̀ láti pa wà aqallu hadi èyí tó kéré jù níbi hadiyu òun náà ní ṣáàt kéèyàn ṣe kí ni o kéèyàn pa ewúrẹ́ àwòsóbòrùn bádánà àbí kéèyàn pa ìdá kan kẹ́ẹ̀pa ẹ̀yìn méje kẹ́ẹ̀pa ọ̀pọ̀ kẹ́ẹ̀pa ràkúnmí sóbòrò ìdá kan ní ìdá méje rẹ̀ àkọlù hadiyu nìyẹn àwòsóbòrò baqara yujzihu fi ìmà yujzihu fil udhiya ìdájọ́ rẹ̀ dàgẹ́ bí ìdájọ́ àwọn ìta lè fi pa náà irú ìta lè fi pẹ̀rẹ̀ léyà òun náà la lè fi pa eléyìí wa huwa al-jad'u min ad-da'ni wath-thaniyyu min ghayrihi wal-jad'u min ad-da'ni wọ́n lé òun náà ní al-jad'u tó wáyé pé bí àgùntàn àgbò náà ń pè jad'u ní bí àgbò èyí tó ti pé bí ọmọ oṣù bí mẹ́fà wath-thaniyyu min ghayrihi ṣùgbọ́n tí ò bá jẹ́ àgbò ọmọ oṣù mẹ́fà tí tó pa iléyà tó ti pọ̀ oṣù mẹ́fà ṣùgbọ́n èyí tí ìbá ṣe àgbò àtàníyò òun ni èèyàn fi máa ń pa òun tó ti pé odidi ọdún kan bí ewúrẹ́ ń sìn bí àwọn bọ̀nsóró àwọn Yorùbá ní mìsòrò so bọ̀nsóró ni Haúsá ń pè ṣùgbọ́n àwọn ní mìsòrò so àbí àwọn ewúrẹ́ mẹ́rin wọ́n gbọ́dọ̀ ti pé ọdún kan ṣùgbọ́n tó yẹ pa gbò oṣù mẹ́fà títò oníjàdáwò wọ́n ní tọ́ bá a ṣàlàyé ẹ̀ náà wọ́n ní wàlìjàdáwò mìíràn dọ́ àní ma tamma lahu sittata ashhur wọ́n ní jadawo níbi àgbò òun lè tó ti pọ̀ṣù mẹ́fà wà thaniyu min al-ma'az thaniyu níbi ewúrẹ́ mẹ́ẹ̀ ma tamma lahu sana wà min al-baqar ma tamma lahu sanatan tó bá jẹ́ pé màálù rèé abẹ́ pa màálù ọmọ ọdún kan tó ti pé ọdún méjì wà min al-ibil ma tamma lahu khamsa sinin tó bá tọ́ra kúnmẹ́ ọmọ ọdún márùn wàyàkúnù dábòrò múnà wà Makkah èyàn lè dú ní múnà èyàn sì lè lọ pa ní Makkah lè hadisi Jabir qala rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run bá ní múnà kulluha manharun pé múnà tẹ́rí yẹn gbogbo bẹ̀ láti lè dúnra wà kullu fajjajin makkati tariqun wà manharun gbogbo ọ̀nà ní Makkah pátá lọ́nà gbogbo ẹ̀ náà láti ti lè dúnra الحديث رواه ابن ماجه وغيره بإسناد صحيح ومن كان قارنا ومتمتعا ولم يجد الهدي ẹni tó bá ṣe pé kọ̀rọ̀nù ló ṣe àbí tamattu ṣùgbọ́n ọlọ́run òbò láṣìírí kúrò rẹ̀ ra sọ́ọ̀mù thalathata fil hajj yóò gba ọjọ́ mẹ́ta ní hajj wa sab'ata idha raja'a ila ahlihi yóò wá gba méje tó kù tó bá délé li qawli Allahi ta'ala faman tamatta'a bil umra ila hajj ọlọ́run ẹni tó bá ṣe hajj tamattu tó ṣe umra kó tó padà wá ṣe hajj famastaysara min al-hadi kó gbìyànjú kó ṣe èyí tó bá rọ̀ lọ́rùn níbi hadiyu nínú àwọn kata kàkàlẹ̀ yẹn bóyá màálù lọ́rọ̀ ní bóyá ràkúnmí ní bóyá kò ṣe ṣùgbọ́n faman lam yajid ẹni tí ò bá wá lágbára àti lè pa fasiyamu thalathati ayyami fil hajj kó gba àwọn ọjọ́ mẹ́ta ní hajj wa sab'atin idha raja'tum kó sì gba ọjọ́ méje nígbà tí ẹ bá ṣẹ́rí padà eléyìí lè ṣẹlẹ̀ lọ hajj bó tilẹ̀ jẹ́ pé o lè sọ wọn náà ẹni tó bá bá international lọ ló lè ṣẹlẹ̀ sí ṣùgbọ́n àwọn board tó o bá ti dán owó tó o kó fún ọ equivalent to be 100,000 naira owó Nàìjíríà pocket money tó o fún ọ lọ́n so pocket money yẹn wá nìyí tí ẹ bá gbà ti dollars wọn kò sí ní tó o fẹ́ jẹ lọ́n o ló ń jẹ o tó o fi dé ọ̀yẹ́ kó tó ọ ṣùgbọ́n tí èyí kó táwọn èèyàn míì ní pé wọ́n fẹ́ ra fídíò wọ́n fẹ́ ra orí kìíní kan bíi kìíní bàbá tán fi ń gẹrun wọ́n fẹ́ ra orí kìíní ìta kan wọ́n fẹ́ ra orí kìíní kan àwọn orí ọ̀ní ọlọ́ra odidi bíi chicken ọ̀rá bíi mẹ́wàá kó wálé àwọn tán sì fẹ́ bá jẹ́ àwọn náà jókòó tì bá a ti lẹ́ẹ̀kì bá a ọlọ́run ṣe yín lọ́lọ́rẹ́ wọ́n bá jẹ́ gbogbo ẹ̀ gbọ́ bá jẹ́ tán owó rẹ̀ bá tán kò ní sọ lọ́wọ́ ẹ̀ àbí ẹni tó bá international lọ kò sí ìtọ́kan international ọba àmọ́rò owó tó fi jẹun
àwọn ti gbowó tiwọn owó àwọn ti sọ pé kó ń kálukú kó gbowó ẹ̀ lọ́wọ́ nítorí kan international ìgbé sàsanwó tiwa bàbá dọ̀ ọba mú gàrí sáà ìwọlọ́mọ nítorí mọ́ so owó tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ wọ́n fẹ́ fi jẹun ní tọ́ bá lé kọ́ pẹ́ran ebi ọ̀pá ọ̀ tọ́ bá sì ní kó fi máa jẹun òyìnbó tó fi pẹ́ran kìnnìkìnnì ṣé kéèyàn ó fẹ́ ká lọ pẹ́ran ni kó máa gbàwẹ̀ àbí kí ni kó ṣe kó máa fi owó yẹn kó máa fi jẹun so solution mi ti wà ọ̀nà àbáyọ ti wà ààwẹ̀ lọ́ gbàwẹ̀ ọjọ́ mẹ́ta tọ́ bá délé kọ́ wá gba mẹ́wàá tó kù torí pé òun lágbára ti lè rán torí pé tó o bá jẹun ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ gan tó o fẹ́ ṣe òní láǹfààní àti òní lè ṣe. ويجوز صيام هذه الأيام الثلاثة وسبعة متتابعة أو متفرقة nínú ẹ̀dẹ̀ tọ́lọ́run ṣe fún wa ni pé àwọn àwẹ̀ ọjọ́ mẹ́ta ní hajj àti ọjọ́ méjì ń gbàtà bá délé kọjá dandan bó bá wà á lè gbà á tó tẹ̀léra wọn bó bá sì wà á lè máa gbà lọ́jọ́ kan ká tó fi lọ́kàn lẹ̀ ká tó gbà kó sàjẹ́ mẹ́ta ká tó kò mọ́ka kó sì jẹ́ méje ń gbàtà bá délé. wal awla ta'khiru siyam thalathat ila qurb al-hajj qabla yawm Arafah wọ́n ní èyí tó dáa jù ká lọ àwẹ̀ ọjọ́ mẹ́ta èyí tá a fẹ́ gbà wọn ká lọ lára títí dìgbà tí iṣẹ́ hajj tí ó súnmọ́ ṣáájú ká tó ṣe àràfá wa man lam yasumha kulluha aw ba'daha qabla al-hajj samaha fi ayyam at-tashrik ẹni tí ó bá gbà tán kí iṣẹ́ hajj tó bẹ̀rẹ̀ ó lè gbà yókù ní àwọn ayyam at-tashrik lima fi sahih al-Bukhari ọ̀rọ̀ kan pẹ̀lú èrè èyí tá a tún sọ yìí náà ó wà ní sahih al-Bukhari bẹ́ẹ̀ ní tán pè ní mọ̀ nìyẹn lójú àṣọ pé tíra yìí uslub ilmi daqiq ọ̀nà àfikọ́ so yóò ràn talibul ilmi lọ́wọ́ yóò tún ràn báhith ẹni tó ń ṣe research yóò ràn lọ́wọ́ torí gbogbo àwọn references tó ń tọ́ka sí yóò rí fáàrẹ̀ síbẹ̀ kọ́ ló tún lọ wò ṣùgbọ́n gbogbo tó fẹ́ sọ ń pọ̀ ọ̀rọ̀ hajj pátá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sọ́ Bukhari wa Muslim tó ń bá mú mi wà nínú Sunan Abi Dawud àwọn níbi isnadi sahih ala sharti Muslim padis dọ̀yìfù kan èyí tó bá sì jẹ́ dọ̀yìfù wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n tún wá mú ṣàwáyé dùnmí wà láti fi explain it kò sí ìdójú orí bẹ́ẹ̀ ni pé lè anna katiba hadhihi risala muhaddith ẹni dọ́kọ̀ tíra àfa aládìsí ni wọn àwọn náà ni àfa wa Abdul Muhsin al-Abbad àfa aládìsí àgbà àfa aládìsí tó bọ̀ àyà ni wọn ní Darsul Haram tó ti gbé wọn ti parí gbèsè Bukhari wọn ti parí Muslim Sunnah wọn ti parí gbogbo kutubu sita wọn ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yes a sì nínú àwọn èèyàn tó ń sọ pé Ọlọ́run ní kó òun ó attend gbogbo ẹ̀ tán ti fi parí tán tún bẹ̀rẹ̀ ìní ìbáyìí sẹ́ni yẹn ló wàá fi wéwọ́ tó jókòó tó gbọ́ láti ilẹ̀ sọ Bukhari tán jọ ká parí tán jọ ká Muslim tán jọ ká gbogbo ẹ̀ parí Sunan Abi Dawud tán ká gbogbo ẹ̀ tó fi délẹ̀ tán tún ṣe bẹ̀rẹ̀ again tòun tó jẹ́ wọ́n tún ṣe báyìí náà ni pé wọ́n padà rí pé ìgbà tán kọ́ bẹ̀rẹ̀ yẹn kọ̀ wá recorded kò tí orí ká máa record ó ti bàbá ní ọ̀dà á tún ṣe bẹ̀rẹ̀ ẹ máa record ẹ máa record. náà ọlọ́run ṣàánú bàbá náà púpọ̀ bí wọ́n ṣe ń ṣe Darsul Haram ọmọ wọn náà tó ń ṣe Darsul Haram Abdul Razzaq Abdul Muhsin Al-Abbad Al-Badr òun professor aqida so professor aqida ana zurtuhu wa qaddama li ba'da kutubihi àwọn kọ́ pọ̀lọpọ̀ àwọn tíra àwọn kan fún mi so Abdurrazzaq fa huwa bahrun fil ilm nínú ma so iná tí wọ́n ń bínà ọlọ́run kọ́ mọ́tò ẹ̀sẹ̀ tí wà náà bẹ́ẹ̀ bàbá ń ṣe Darsul Haram ọmọ náà ń ṣe Darsul Haram ṣùgbọ́n jọ́wọ́ ayé alẹ́ ní ìsìn Sheikh Abdul Muhsin owó orí nàmá àbá àdìdàgbà so ẹ wà á máa rí àpọ́nlé tí wọ́n bá ti lè parí dárúsù báyìí àwọn èèyàn lọ máa bá wọn lọ́wọ́ tí wọ́n máa kí sórí wọn bá hayyakumullah sheikhana allahumma atala la umrakum ala khidmati al-islam jazakumullahu khair hada ihtiram lil ulama bẹ́ẹ̀ ni kaba ṣe léyìn níbi ní ìsìn wọn ní sọ pé àwọn yìí sì ní àwọn sùn náà nìyẹn inú wọn máa dùn pé ọlọ́run ṣẹ́gun àwọn bàbá yẹn kù àwọn èèyàn máa ṣàǹfààní bẹ́ẹ̀ ẹ wà á rí àwọn pòfẹ́sọ̀ ní kìsìmù hadith ní jamia gbogbo wọn ní ojú kọba bàbá yìí sì ṣe pòfẹ́sọ̀ àwọn yìí ṣe pòfẹ́sọ̀ ṣùgbọ́n àwọn tán jẹ́ even àwọn tí wọ́n máa ka
hadith professors àwọn náà máa kà tán bá tún kà bá kàn wọ́n láàlá lẹ́yìn sẹ́kẹ́dà rí hunaka saqat fi dhalika sanad raji wọ́n ti máa kà àwọn professors náà sì jókòó náà ká yìí wọ́n á kàdà so ló fi jẹ́ pé ọ̀rọ̀ ìmà ọkọ̀ ọjọ́ ojú tẹ̀yàn táwọn yẹn fi ń wò yẹn so kọ́lọ́wọ́n bá nínú àwọn tó sẹ́kù nínú àwọn afọ onímọ̀ hadith máa ń já gbàlagbà àfàwà Abdul Muhsin Al-Abbad wọ́n sì ń bẹ láyé dìsìn ló fi jẹ́ pé ẹni tó wá jẹ́ talibul ilm tó lọ ṣe hajj àbí umrah eré tó máa sáà nígbà ìjọ níjọ́ wo ni bàbá máa ń ṣe dárùsù àbọ̀ tí ẹ fẹ́ máa kọ́mọ̀ jẹ́ pé ibi tíra àwọn nìkan ló ti ń gbọ́ ọkọ̀ wọn ìgbà ẹni tó gbélé òye ẹjọ́ níbo ni wọ́n náà ti ń ta àwọn jàlábíà àti tó ṣe níbo náà ti ń ta sábàkà níbo náà ti ń kàyín ìhàn tí wọ́n máa bá káàkiri ìjọ máa bá káàkiri nìyẹn ṣùgbọ́n ìwọ tó jẹ́ tọ́lú lè ní àsìkò àjì yẹn ìwọ tó ń kéwù lọ́ọ̀tì ẹni kódà ìjọba Saudi máa ń ṣe débi pé nínú haram ibi òpó kọ̀ọ̀kan báyìí ní mọ́sálásí àfa àkọ́kọ́ ojókòó tí ó fẹ̀yìn tì síbẹ̀ tí ó jókòó síbẹ̀ ó lè jẹ́ pé lè tẹ̀síwìtì náà ń káwọn yẹn kódà wọ́n tún ṣe débi pé ẹ sáwọn káwọn yẹn fàtíà torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mú fàtíà ká wọ́n ti wá gbé kinní bíi àwọn kinní bíi wọ́n kàn gbé kinní kan wọ́n fò ìṣe àmì síbẹ̀ pé halqa lè tajwid ijadatul Qur'an al-Karim kinní kan wọ́n kọ́ síbẹ̀ suratul Fatiha àwọn bàbá mi tó bá ayé téèyàn bá ní gbọdọ̀ ẹ̀yin náà lọ jókòó bẹ́ẹ̀ ẹ̀ lọ jókòó síbẹ̀ gbogbo yín ní alábàáyọ̀ sí ni wọ́n yà ikra Fatiha alhamdulillahi alhamd ó lè jẹ́ pé àyà méjì ní ó kà lé ní tẹ́ bá tún dọ̀lá tẹ́ bá ti ti dé ìsùnfà ọlọ́run kẹ́ sàdé púpọ̀ tẹ́ bá ti wá wọ́n tún fún yín nìkan tẹ́ fi pàkẹ́ tún lè wá ní lọ́la àgbọ́dà wọ́n tún fún wa ní kìlú kankan yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe ń jókòó náà ni ó ti kọ́kọ́ hátì síwájú yín láwọn dàbí nù kankan ikra sheikh barakallahu ala sheikh Allahu barik fikum ikra so tínú yóò máa dùn títí tẹ́ kẹsà tó kó bẹ́ẹ̀ wọn ẹ̀ kàfá ti àdìlẹ̀ wọ́n mẹ́jọ ọkọ̀ máa kọ̀rẹ́tì ikọ̀ alhamd ní gbogbo púpọ̀ kan ìmí sì ń bẹ tó ṣe pé hadith ni ibi ọlọ́jọ́kọ̀ ń bẹ pé alhadithu annawawiya ikọ̀ hadith innamal a'malu binniyat tí wọ́n máa ka wọ́n sì gbọ́ ibi tí ó máa lọ nìyẹn tí ẹlòmíì ìgbọ́n gbà tó ń bá lọ bí kò lọ sùn sóòtẹ́ẹ̀lì bí kò máa wá bí top 10 láti shopping kò máa tí ó máa bá káàkiri nìyẹn. naam wa lima fi sahih al-bukhari an aisha wa ibn umar radiyallahu anhuma qala lam yurakhas fi ayyam at-tashrik an yasumna إلا لمن لم يجد الهدي kìí ṣe yíò xatọ ni ọ náà wọn ò ṣe ẹ̀dẹ̀ fún ẹnikẹ́ni ní àwọn ọjọ́ àyámú tẹ̀ṣíríkì èyí gbààwẹ̀ ní àwọn àyámú tẹ̀ṣíríkì ọjọ́ mẹ́ta èyí fi gbààwẹ̀ ilá liman lam yajid al-hadiya ẹni tó lè gbààwẹ̀ ń jọ nìkan lẹ́ni tí ò rí hadiyo tí ó fẹ́ pa òun lè gbààwẹ̀ ní àwọn àyámú tashrik. wa yustahabbu li sahibil hadiyi an ya'kula min hadihi ó lẹ́tọ̀ọ́ fún ẹni tó bá pẹran nígbà hajj kó jẹ nínú ẹ̀ wa yatasaddaq kó sì ṣe sadaqa li qawli sallallahu alaihi wasallam li qawli Allahi ta'ala ọlọ́wọ́n bá ní fakulu minha ẹ jẹ nínú ẹ̀ wa at'imul ba'isa al-faqir ẹ sì tún fún jẹ nínú àwọn ẹran tẹ́ bá pa alba'isa alba'is albu'su ashaddu min alfaqr albu'su ashaddu min alfaqr so ló fi jẹ́ pé nínú ilmu al-ishtiqaq aslu ba amsa sin gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kò ní positive nínú ìtumọ̀ bi'sa bu'su ba'sun gbogbo ẹ̀bọ́ bá ṣe ń rí báyìí náà so kò ní túmọ̀ kì í túmọ̀ nǹkan kan tó dà so téèyàn bá lọ sínú ìpìlẹ̀ ilmul ishtiqaq àbí ìmọ̀ nípa al-ma'ajim àwọn afásùládùn làwọn ṣe elective ma'ajim tí wọ́n
so bí wọn bá lọ́wọ́ pilẹ̀ rẹ̀ yóò rí ọ̀pọ̀lọpọ̀ ishtiqaq aslul madda ishtiqaqiyya kẹ́límà kọ̀ọ̀kan lóbi jẹ́ pé tó o bá kéwù rẹ̀ débẹ̀ òun ká tó gbé kẹ́límà kan wá kó tó má mọ̀túmọ̀ rẹ̀ ó ní ìdíkọ̀ lọ́wọ́ inú dictionary torí pé o ti mọ tí bá àti jíìmù bá ti dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó túmọ̀ sí tó súnmọ́ kó túmọ̀ sí ó ti mọ̀ so yẹn náà gbé ilmu ishtiqaq ọmọ aslu ishtiqaq kẹ́límà kankan tí lam jíìmù dáàlì bá dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn ó ní tó súnmọ́ kó túmọ̀ sí so lóbi jẹ́ pé bá hamsa sin gbogbo ishtiqaq ọ̀nà tó bá gbà wá gbogbo tí ó máa túmọ̀ sí náà kò lè túmọ̀ sí nǹkan tó dá bi'sa bu'su ba'sun ba'is gbogbo àwọn nǹkan yẹn kò lè so irú ẹ̀ náà ni alba'is fakru òṣì tó lágbára pọ̀ àwọn tí ò ní aláìní rárá alfaqir wọn tún jẹ́ olóṣì kò sáyé ní àbá tó wọnú bẹ̀yẹn pé ṣé èèyàn lè fi sífà kéèyàn ó fi sífà tó ṣe pé sífà yẹn àkọlù dárájá minal mawsuf tẹ́kọ́ tó bá jẹ́ pé a sọ pé wà á ti mú alfaqir alba'is torí pé alba'is ó wà ashaddu ju alfaqir lọ wọ́n yàtọ̀ fún wa tún wá lọ ṣe a lọ fi tó wà àkọlù àwa fi ṣe sífà mawsuf so èyí láwọn dilalat balagiya inú dilalatu balagiya ni iqtida haalu yẹn maqam yẹn ní tó béèrè fún nìyẹn ṣùgbọ́n ní reason àwọn afọ́nimọ̀ balagọ́ ṣàlàyé pé reason tó fi wáyé báwọn wọn tún ṣàlàyé tí olóbi jẹ́ pé al-Qur'an báhárò ní ibùdó ni èèyàn máa wẹ̀ ń bẹ̀ ó lè wẹ̀ ń bẹ̀ títí tálíkì àmọ́ ọlọ́run fi tó nípa àwọn ìmọ̀ tó bẹ nínú al-Qur'an al-Karim walahu an yuhda minhu walahu an yuhdi minhu walau kana al-muhda lahu ganiyan ó lẹ́tọ̀ọ́ ó tún lè fi tọrẹ ó fi ṣe hadiya kódà kò sí pé ń tọ́ fẹ́ fún yẹn náà ọlọ́rọ̀ ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wàlẹ́ àná nàbíyà sallallahu alaihi wasallam akala min lahmi hadiyihi wa shariba min maraqihi ànábì jẹ nínú ẹran rẹ̀ ó sì mu nínú maraq ẹ̀mọ́ tó ma maraq ṣé ẹ̀rí tán bá bọ ẹran omi toro ẹran maraq ẹ̀yẹ òun nìkan gan ó tó jẹ bá omi toro tọ́bí ọba tí ì délẹ̀ tó jẹ bá so maraq nìyẹn omi toro gbà tán bọ ẹran àwọn ẹ̀rí pé yóò ti so yóò toro síbẹ̀ ló jẹ́ kí wọ́n bá fẹ́ síbẹ̀ ni wọ́n nìkan tó dáa kíní yẹn sínú ọmọ ẹ̀ náà tí ò wá rí ẹnìkan ní ilé ajẹ́ tọ́lọ́hún kọjẹ́ tọ́lọ́hún tani ò fẹ́ràn kọjẹ́ rán so bó tilẹ̀ jẹ́ pé ọjẹ́ tọ́lọ́hún asílá kì í ṣe torí ẹran làwọn fi gbà kọjẹ́ tọ́lọ́hún àwọn òwe rárá àdá tí Yorùbá máa tí wọ́n máa ń pa nìyẹn. fáfi hadisi Jábìrì tọ̀wé nínú hadisi afáwà Jábìrì tó gùn mú ní ẹ lọ yẹ hadisi yẹn wò ní Muslim hadisi ẹni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ hadisi yẹn lọ́fẹ̀ fọ́ọ̀mù bẹ́sìsì fún gbogbo ọ̀rọ̀ ṣe hajj anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá kọ́ bá anabi ṣe hajj pátá ọ̀nbẹ nù hadisi Jabir at-Tawil qala thumma insarafa ila al-manhar anabi sì lọ síbi tó ti fẹ́ dúnra rẹ̀ fa nahara 63 biyadihi subhanallah anabi pa 63 ọgọ́rùn-ún la anabi pa ọgọ́rùn-ún ó dú 63 fún rẹ̀ súnmọ́ àtọ̀ àlíyà ọwá fún àlè lọ́bẹ̀ fanahara màgàbàrọ̀ àwọn tó ṣe wípé irun kún sí wọn lá tó dàbẹ̀ pé yẹ̀pẹ̀ tí irúkú ti yí wọn lára náà àwọn ẹran òun ló ń wá lójú wà aṣọ́rọ́ka wó fi hadiyi ó sì bá nàbí kópa níbi hadiyu tánàbí ṣe thumma amara min kulli badana bi bud'ah فجعلت في قدر فتبخت فأكلا من لحمها وشربا من مرقها ثم أمر من كل بدنة بالبدع نبي واني gbogbo àwọn ẹran ràkúnmí tá a pa kalẹ̀ ó yẹ gé sí ebure èdè ọ̀dọ̀ wa ń bì ní ẹ gé sí kiri buda so فجعلت في قدر ẹ kó nu pọ́ọ̀tù فتبخت ó yẹ bọ́ ẹ sè fàákàlà anabi àti ali wọn jẹ ń bẹ mi láhmìá wà shariba min maraqiha yàrá mi omi tó náà fi sí ọ̀nà wọn
wọ́n sì tún jọjọ mu níbẹ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ pé aṣọ nǹkan kan pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ìṣòlùsì sallallahu alayhi wa sallam anabi ìṣòlùsì akálàṣe ọ̀dàlẹ̀dá nígbà míì tó bá fi lè mú èèyàn pa 100 camels kì í jẹ́ kí wọ́n kó fún anabi lọ́fẹ̀ẹ́ o anabi ra ni sallallahu alayhi wa sallam so wọ́n á jẹ́ àfa tó wọ́n á ń pe òsì mọ́ra rẹ̀ kò sáàsì pé máa gbà kò sí nǹkan kan tó fẹ́ fi ṣàwọn èèyàn láǹfààní ẹ wo anabi pa ọgọ́rùn ràkúnmí ní ìsìn níbi táyé dé náà tábàlọ́gọ́rùn ràkúnmí wà lẹ́ọ̀wọ́ rẹ̀ millions ọgọ́rùn 100 camels ìṣe kékeré so anabi yìí náà sì ni ó sì di ọjọ́ tí ò ní sí kankan lólé kò sí kankan laysa fil bayt illa al-ma àwọn ìyàwó rẹ̀ kò sí ìyàwó mi nìkan ló wà nílé so ọjọ́ kò yé wa pé jọ́mi yóò dùn jọ́mi yóò ṣàfẹ́rẹ́ bẹ́ẹ̀ tó bá ti wà kájí ayé ó mà bó wà jíyàwó rẹ̀ ó mà bó wà jẹ́ àwọn ọmọ ó mà bó wà dáwọn tó súnmọ́ jí wọn ó mà bó wà súnmọ́ gbogbo gbà kò sí náà ní pé kò sí ó sì wá kò sí náà so kì í ṣe sí tó dáa agbọ́dọ̀ kọ́ sí anabi sallallahu alayhi wa sallam wa laysa aklu sahibil hadiyi min lahmi hadiyi lazima kìí ṣe pé dandan ní kéèyàn jẹ nínú ẹran téèyàn bá pa kìí ṣe dandan o li'anna nabiyya sallallahu alayhi wa sallam lam ya'kul min lahmi kulli hadiyi albaligi mi'ati min al-ibil torí pé kìí ṣe gbogbo ọgọ́rùn-ún yẹ tó pa lànàbì jẹ mbẹ kìí ṣe ọgọ́rùn-ún ẹ̀wọ̀n kan 100 ولأن النبي صلى الله عليه وسلم كان يبعث بالهدي من المدينة Ànábì ní kí àwọn hadiyi يبعث بالهدي من المدينة لينحر ويوزع لحمه في مكة ولا يأكل منه شيئا ó ń bẹ nínú àwọn míì tó pé Ànábì sallam يبعث بالهدي من المدينة àti Madina Ànábì tó kó wá لينحر kóyá kan wá pa ní Maka ويوزع لحمه في مكة wọ́n sì pín ẹran rẹ̀ ní gbogbo olú Maka wala ya'kulu minhu shay'an Ànábì òjì àǹkankan níbẹ̀ àwọn èyí tánàbì nìkan kó lọ ní Maka kan lọ pa lọ́yà ẹ̀pà gbogbo ẹ̀rọ Ànábì òjì àǹkan bẹ̀ fafi sahih al-Bukhari wa Muslim an Aisha qalat kana rasul sallallahu alaihi wasallam yuhdi min al-Madina fa aftala qalaidu hadiyi thumma la yajtanib shay'an mimma yajtanibu al-muhrim wọ́n ní Ànábì sallallahu alayhi wa sallam yuhudi min al-Madina Ànábì kó ẹran ìdáyà rẹ̀ wá adìyà rẹ̀ ó kó wá láti Madina fa aftala qala'ida hadiyihi thumma la yajtanibu shay'an mimma yajtanibu al-muhrim lẹ́yìn ìgbà náà aftala qala'id ó náà ni àwọn okùn tí wọ́n ṣe alqilada ní tá máa so mọ́rùn nǹkan qilada àwọn okùn tí wọ́n so mọ́ lọ́rùn tó di Ànábì tú sílẹ̀ àwọn ẹran ìdáyà rẹ̀ yẹn ó kó wá ó tó okùn ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ fún láti lè pa thumma la yajtanibu shay'an mimma yajtanibu al-muhrim Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ò sì jìnnà sí ntí ìyẹn túmọ̀ pé Ànábì ò sí nínú harami ó ti gbé harami lẹ̀ gbogbo nǹkan tí ẹni tó gbé harami tí máa jìnnà sí tí èèfẹ́ ṣe Ànábì gbogbo ẹ̀ Ànábì ń ṣe nítorí pé táìmù yẹn Ànábì ṣe kí ni ó ti ṣe tahallul so látara dé eléyìí inshallah naqifu huna bi'idhnillahi ta'ala wa nuwasil dars fi fasl qadim so tíra yìí bó ṣe mọ́ àwọn nǹkan tó wà ń bẹ ó pọ̀ ìdún yẹn tí ò lè gba kéèyàn máa rọ́ṣẹ̀ téèyàn bá ti kà á kọ́ ọ lọ tún jókòó kọ́ ọ lọ rọ́jà rẹ̀ níbikíbi tí wọ́n bá ti ní kọ́ wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ hajj tọ́lọ́n bá ṣe ní kíkírà wà lọ́wọ́ rẹ̀ ó láǹfààní àti sọ̀rọ̀ ala basira torí ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí kódà a lè sọ ó lè dọ̀la kan ní kọ́ wá lè jẹ àwọn èèyàn kan lọ hajj kódà kọ́ ọmọ tí ì lọ rí fọ ọmọ tí ìlọrí ọ ṣàlàyé gbogbo ọmọ tí fẹ́ ṣe iṣẹ́ yẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé tíra yìí wọ́n máa sọ wípé ẹ rí pé a fún gbogbo wa ní ká ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn so that kò lè ṣe gbogbo àwọn èèyàn láǹfààní ibi tó ń kálukú bá tún dé náà ká tún ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn náà ń bẹ
láti mọ iṣẹ́ hajj kódà irú ètò báyìí gẹ́gẹ́ bá a ṣe sọ hajj kù bí oṣù mẹ́ta ló yẹ kán ti máa play rẹ̀ lórí rédíò fáńfààní gbọ̀n aláàjì kí board muslim welfare board ó sponsor ẹ̀ ṣùgbọ́n tí wọ́n wà sponsor yìí nígbà tí ò ní political pinnu kankan so kọ́lọ́run láti bẹ̀rẹ̀ kí kọ́ṣàánú wa kó sì bá wa dá ọ̀rọ̀ hajj ṣíṣe kó bá wa dá padà sí ọwọ́ ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn kó bá wa gbé kó lábẹ́ òṣèlú ìbẹ̀rẹ̀ tó bá fẹ́ jẹ́ chairman bọ́ọ̀dù ní tó bá ti belong sí pátì ẹni tó jẹ́ gómìnà tó wà ń bẹ̀ tó bá nímọ̀ ń pa rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣe PDP ní ọ́ kì í ṣe PDP ṣe APC ní ọ́ ṣe ẹgbẹ́ ọlọ́kẹ̀rẹ́ ní ọ́ ẹgbẹ́ ọlọ́kẹ̀rẹ́ ṣe alápàrọ̀ ní ọ́ ṣe alápàrọ̀ ní ọ́ ẹgbẹ́ àṣìntò نسأل الله السلامة وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته